ní sòsì torí ọlọ́run ló ní ṣèṣèlú. Wá sí ní kú aláàjì wa Abdulrasaq jẹ́ fún gbogbo wa. A ti mọ̀ lónìí báyìí. Àṣírí ẹ̀ ó máa wá tún bàtó bá kú tán. Ó tún dáadáa báyìí ní ìsìn gbogbo ara kan. Ó ṣe ó sì lọ́wọ́ ó sì ní ṣe. Máa ṣe dáadáa kápọ̀ ṣe rẹ̀. Ikú tó dájú ni gbogbo alágbọ̀dọ̀ tọ́ kúrò. Apadà tọ́ kúrò. الموت لا بد منه. Bóyá ni o. Ohun tí ò níyèméjì inú ẹ̀ òun náà ni kú. Agbọ́dọ̀ mọ̀ ló bá máa pé bẹ́ẹ̀ ní ọlọ́run àwọn ọlọ́lá wa onípò gíga ni Alhaji wa Aliu Dangote gbogbo àwọn afáǹkì wọn. Nígbà tó ti rí mo ti sọ̀rọ̀ rẹ̀. Ìgbà tẹ́ tí ì dé àwọn múlẹ̀ torí wọn owó ó ṣe pàtàkì. Àwọn àfáà tí máa ń fi owó ṣe mùyíbà. Àwọn àfáà tí wọ́n máa ń fi owó ṣe mùyíbà. Kò síbi tí ó dé tí ẹ̀ ní máa fẹ́ rí. Ta ni ò fẹ́ owó? Wòlíì gan fẹ́ kò kàn ní ṣe bẹ́ẹ̀. Wòlíì gan fẹ́ ẹ kò gbójú kúrò ni kò ní jẹ́ káwọn èèyàn mọ̀. Àyà kún ọwọ́. Ó ní jálàbí ni àpá òun. Ó ní bẹ́ẹ̀ yẹn bá wá ṣe jálàbí bẹ́ẹ̀ tó fún ọ ní 10,000. Tí bàbá yín fi ilẹ̀ kó dìjà tẹ̀ máa para yín. Ẹ má yẹ kó dìjà. Ẹ̀yin ṣiṣẹ́ ni. Ló fi rí gbogbo nǹkan. Ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ kẹ́lẹ̀ fi rí gbogbo. Ẹ ṣiṣẹ́ dáadáa kẹ́lẹ̀ fi rí gbogbo ohun tí bàbá yín rí kẹ́yìn náà lè rí. Ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ṣẹ́gun. Ó wá ní tí ilé ìṣòro ni pé bàbá mi ti fún un lógún kó tó kú. Ó ní ẹ̀gún tá a fẹ́ gbìn òun ti kọ́rú ẹ̀ méjì. Wọ́n sì bá ẹgbẹ́ yẹn àfáàlẹ́ ní pé tí ń bá kún kọ́ ọgbà á. Ó dàbọ̀ bá fún yẹn, wọn bá ti jókòó tì. Ó dẹ̀ ta mi lójú, bàbá yín ti pín ogún lẹ̀ fún yín. Ó kọ́ yín lẹ́kọ̀ọ́, ó kọ́ yín níwèé, ó kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́, ó kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣẹ́ṣẹ́. Ẹnìkan ò ní ráàárín yín, ẹ má yẹ kó dáàárín yín rú ẹ̀yin ọmọ. Ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀. Ẹ má gbàgbé bàbá yín láti máa ṣàdúrà fún. Ẹ má gbàgbé àti máa ṣàdúrà fún bàbá yín o. Kì í ṣàdúrà nínìkan làdúrà. Àdúrà ìníní kọ́kọ́ o. Ẹ̀yin ẹgbọ́n tí ààrẹ ti wá mo fẹ́ ṣayé wí. Ohun tí bàbá mo fẹ́ ṣayé wí. Ó ní nǹkan kú nǹkan ti délé nísìnyí. Oríṣiríṣi nǹkan ló ti délé. Gbogbo èèyàn ti mọ kí àwọn bàbá Ádámù àbákà wọn ti là á lójú. Wọ́n ti là á lójú. Àwọn náà fẹ́ lajú jù wọn lọ. Àwọn náà fẹ́ la àwọn lójú, a fẹ́ lajú jù wọn lọ. Ìtàn bàbá tíjọ́ ń ṣe tó wúlò. Àwa bẹ̀rẹ̀ sí tako nísìn. A bẹ̀rẹ̀ sí tako nísìn ohun táwọn bàbá wa ṣe. Ìgbà náà ni pé ẹ gbọ́dọ̀ ṣàdúrà fóbi mọ́ torí pé iṣẹ́ tó ti ṣe ó ti parí. Iṣẹ́ tó ṣe náà ni ètí wọn ń wúlò. A máa fẹ́ gbàgbé bàbá yín ẹ̀yin gan iṣẹ́ rẹ̀. Ẹ̀yin gan iṣẹ́ rẹ̀ ní. Ilá máa ṣà yín tẹ jẹun. Bẹ́ẹ̀ bá ṣàdúrà fún un. Ìsàní ńlá máa ṣá. Ayà tí wọ́n mú wá. Wà á nà sáyàwó sáwọ́bà yọrọ. Sáwọ́bà yọrọ, à ń rí ní sábà àdìjọ́ mọ́. À ń rí iṣẹ́ rẹ̀. Ìyá àbí bàbá tó ti lọ, àwọn náà máa rántí ìdáwà. Òkú lọ ni. Àwa láàrin, àwọn rí wa. Àwọn rí wa. Wàláì láàrin ìlú wa bá ti pé. Wàláì àwọn bàbá ń fi ọlọ́run búra Lanre Shittu ó rí wa níbí ìbá tí wà.
Ojú gbogbo ayé la wà. Olúwa ti lò fún báyìí. Kò sí ohun tí ń jẹ́ diabetes mọ́, diabetes yẹn yóò lọ lẹ́ẹ̀kan náà. Ẹ máa ṣe dáadáa tí bàbá yín ò fi ní bínú sí yín. Ọrin yín o. Nítorí lé àwọn tààrà àtẹ́yìn bá ṣe, wọ́n gbé lọ bá bàbá. Ó ń gbé lọ bá bàbá. Wọ́n gbé kalẹ̀. Yóò pe àwọn ará ẹ̀. Àwọn ará rẹ̀ tó ti kú. Àwọn ẹlòmíì náà ti di nébọ̀ rẹ̀, ó ti di nébọ̀ àwọn kan láti jẹjọ. Iṣẹ́ tí òun náà ní kẹ́ gbìyànjú káwọn ọmọ yìí kọ́ tẹyẹ kan kọ́ so pọ̀. Alhaji wa Aliko Dangote akí púpọ̀. Tírú yìí fi wà níjòkó yìí. Ìtọ́ka pé èèyàn ńlá ni Lanre Shittu. Tẹ́ fi wà níjòkó yìí. Àti Senate President wa náà. Ẹ tí ní lọ́sìn yìí. Ẹ bá ṣàmì fún wọn. Ẹ bá tún ṣàmì fún àwọn méjì. Ẹ bá tún ṣàmì fún wọn lẹ́ẹ̀kan náà kọ́ ló má ṣàbá gbàdúrà wọn. Alhaji wa Lanre Shittu lẹ́ẹ̀kan sí. Àti bàbá sẹ́nẹ́tọ̀ Àṣàfà. Bàbá sẹ́nẹ́tọ̀ Bariu Àṣàfà. Akẹ́yìn náà. Akíyín púpọ̀. Ẹ sì kú gbogbo ẹ̀. Ẹ kú àjàyè tẹ́ jọjà. Gbogbo alájọ ń jẹ̀ṣẹ́ nìkan náà ni ó wí ní ẹnìkan. Muhammad Ali boxing. Ó wá sí sukuu àwọn bàbá nígbà tí wọ́n wà ní Libya. Àwọn àfáà. Tàbá ń ka Kùránì àníbi tá máa ń kà dé. Bàbá ti gbé mi mì. Kùránì làwọn ọmọ yẹn ó sáré lọ wo bí tá a bá dé. Wọ́n wo bí tá a bá dé. Wọ́n máa bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n máa kà á lọ. Ibi tí bàbá yín bá ṣẹ́ Ọlọ́run dé. Ẹ dákun ẹ má jò takú síbẹ̀ kọ̀ntínú láti bẹ̀. Pẹ̀lú ògùn Ọlọ́run bí ó ti ṣe rí ni Ọlọ́run bá dó tì yín. Alhaji wa Abdulwa Idi wọ́n ní kí bá gbé máìkì fún Alhaji wa Saheed. Ibi tẹ́ bá ṣẹ́ Ọlọ́run dé ìjẹ́ máa kọ̀ntínú. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ abẹ́ ní bẹ̀rẹ̀. Bismillah. Tí dájú wa ká iṣẹ́ wọn dé àti ibi tí wọ́n ti gbogbo àwọn lọ́wọ́ àti ìyàwó wọn lápapọ̀ àwọn àgbẹ̀ jù bẹ́ẹ̀. Ẹgbẹ́ náà tó bí. Àbátẹ̀lá sọ fún wa pé bí wọ́n ṣe wú Ọlọ́run dẹ̀ jẹ́ kó wọ́n rí sí. Wọ́n níbẹ̀ ti ṣe wí yìí. Microphone now to another set of MC to continue the program. Bismillah. Today has been so useful, but I want to appeal to our guests to please sit where they have been positioned. Every guest here, every child here, every wife here, they all have their seats. Please, we do not want people sitting on seats that know that we have you in mind. Today is going to be extremely beautiful. We thank the alphas that have been here. They've done an amazing. Now I'm going to be handing over to our dear MC Ajay. How big or how impactful his life was to all of us, including myself. So ladies and gentlemen, without wasting much of your time, I would like to call on the children to talk about our dear father, our late father,